تاجنا لمؤمن بحر العلم بين المحافل لا إله إلا الله. بتاج لدين الله يحياك الأسوي كذلك تاج العارفين المزمل. أفابنا وفي أكرمكم الله. gbogbo wọn tá a wá bílẹ̀ nìyí gbogbo àwọn كذلك ọmọ wa. بتاج العابدين أخله إمام العلوي صالح الدين nàkàbà gbogbo ẹ̀dá. وسلم الواكي وهو مفتي لديننا dàdúró bẹ́ẹ̀. ولي فكيه قبلة للمسائل. bàbá wa lágége wọ́n ní bàbá wa ké ìlà àkọ́kọ́ mufti الله أكبر. tí ma àfa àtàjùlẹ̀ alábì jẹ lọ́wọ́ ara wọn àwọn ní àlẹ́ mufti la awwal gbogbo àwa nàkàbà la ní tirẹ̀ lọ́wọ́ báwo àfa àbúrò wúfi. وسلمان واكي وهو مفتي لديننا ولي فكيه قبلة للمسائل وبالعلم الفارد المربي كمالنا وجمعتنا زين لدين المفاد كذاك بتاج الدين أنيك الذي هوى كل فن العلم من غير باطل. kò sí nǹkan kan láàrin àdàbí àti mọ̀rẹ́kázì. الله أكبر. gbogbo ẹnu mo fi wí àfa mi sọ fún mi ti mbẹ́mbẹ́ pé kò sí nǹkan kan gbọ́dọ̀ kan ní mbẹ́mbẹ́ èmi nìkan la àfa mi ti sọ fún. كذلك مولانا شريف لديننا بشير لخلق فخر المنازل. dẹ́kun àfa yìí dúró kádì yufsidu nàmáàmù fi sáà máa la yufsidu síhìrù fi sánà. أكرمكم الله. kádì yufsidu nàmáàmù fi sàátín máa la yufsidu síhìrù fi sánà. الله أكبر. n ti bẹ̀rẹ̀ ní àdàbíyà àti mọ́ríkàsì kò sí kíní kankan bákan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá omi kan náà la mu bí ọba rí bẹ́ẹ̀ bàbá wa khalifa ẹ̀mí ebi mọ́ríkàsì wọn ti bẹ̀rẹ̀ kéwù kadi yufsidu nàmáàmù fi sa'atin ma la yufsidu sihiru fi sana. الله أكبر. gbogbo èyí tẹ̀ ń bẹ́ bí kò sẹ́ni ọmọ nù yín kò sẹ́ni ọmọ tó ṣẹlẹ̀ ń àbábẹ̀rẹ̀ mi mọ̀. ọ̀wákùn wọ̀lá. كذلك ọmọ yẹn kan náà ni wá. مولانا شريف لديننا بشير الخلق فخر المنازل. àfọ àwọn ọlọ́gẹ́gẹ́ ńlọgbà alájà gbàálẹ̀ ní 1953 lọ́wọ́ ọkọ̀ àbùkù oníkan. أكرمكم الله. àfọ àwọn ọlọ́gẹ́gẹ́ ìlú dùtì alájà gbẹgbẹ́ kò ní í sí ọ kò sí ọmọ akéwù kanjọ náà. الله أكبر. yufsidu nàmáàmù fi sa'atin ma la yufsidu sihiru fi sana. سنة. ẹ máa dá lóògùn níjọ́ mi fọ́dún kan tí ò ní jẹ òfófó sì yóò dìde lóru mọ́júmọ́ yóò sì sẹ́mu. الله أكبر. bẹ́ẹ̀ bá wọ́. إشاهي إلهي لا تبال أنت ركيب على العباد يا إلهي لا تبال وأنت في أنت المعز لمن أطاع يا إلهي لا تبال والمذل لكل جاهل لا تبال أنت المنازع يا بديع إلهي لا تبال الخلق يا ولدي وولي إلهي لا تبال إني دعوتك ولأموم إلهي لا تبال جيوشها حولي تطاري إلهي لا تبال فرج بحالك كربنا إلهي لا تبال يا من
لا تبال بي على زمن المعاني يا إلهي لا تبال أنت الميسر والمسبح يا إلهي لا تبال والمسهل والمساعد يا إلهي لا تبال يسر لنا فرجا قريبا يا إلهي لا تبال يا إلهي أكون ناصري يا إلهي لا تبال لا تشرك النبي الحواسي يا إلهي لا تبال قرآني فلقد يعيش يا إلهي لا تبال من الأقارب والأبائي يا إلهي لا تبال ثم الصلاة على النبي يا إلهي لا تبال وآله الجور الأماجي يا إلهي لا تبال وعلى الصحابة كلهم يا إلهي لا تبال ما خال للرحمن ساجي يا إلهي لا تبال يا إلهي لا تبال يا إلهي لا تبال ẹlẹ́kùn tó gbogbo wọn pé àmín 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 ẹlẹ́kùn káwá àpapọ̀ sọ pé bisimilahi rahman rahim ẹlẹ́kùn ìjókòó yìí ń fẹ́ ìfarabalẹ̀ ìjòkó yìí ń fẹ́ tó mọ̀ kán ẹ̀wọ̀n àfà ẹ̀pọ̀ ìjòkó lẹ̀ ẹ̀dákun. ìjòkó yìí wákàtí kan tá a fẹ́ lò ń bẹ̀. afanabi Muhammad bẹ̀rẹ̀ sallallahu alayhi wa sallam. ó yàtọ̀ púpọ̀. bẹ́ẹ̀ni. ibi ìjòkó dáadáa báyìí ni kọ́nà ìjà máa jòkó lẹ̀. bẹ́ẹ̀ni àmín àmín. ìjòkó tí national táwọn àjòkó. ó wà àjòkó lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀rí àti mọ̀ wọn ara wa àdúrà ẹgbẹ́ láti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. ńgbà president bá wà àjòkó lẹ̀ national anthem wa náà. bẹ́ẹ̀ni. àfa àwọn àgbà. àwọn jàre wọn. wọ́n wà àjòkó lẹ̀. bẹ́ẹ̀ni. irú ìjòkó tèmi nínú ọ̀run ni kọ́lọ̀ já máa jòkó lẹ̀. àmín. ọlá yín lọ́dọ̀ Ọlọ́run. àmọ́ wàá fi sọ̀rọ̀ nǹkan bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ètò wa ń jòkó lẹ́wọ̀n rẹ̀ yìí wá síta wá gbọ́ náà ni ìyàtọ̀ tó wà mẹ́ni ní pé a fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn ìjà rọpọ́dú ó sì gbà lọ́kọ̀ fún wa. gbogbo kálukú ló kó kẹ́kẹ́kẹ́ tí tọ́fẹ́ dúpẹ́. bẹ́ẹ̀ni lọ́dọ̀ wọn á láwọn ọ̀pọ̀ fún gbogbo ẹnikẹ́ni láti dúpẹ́. bẹ́ẹ̀ni wọn máa fà fún lẹ̀ fún àsìkò kálukú. bẹ́ẹ̀ni gbogbo yẹn afá àwọn àti ẹwà jòkó lẹ̀ mọ́tò ìrọ̀dá lọ́dọ̀ yìí o. wọ́n ní ẹni bisimilahi rahman rahim. 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 allahumma salli kutub ajá sí papọ̀. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. nígbà tí wọ́n ní kí n ṣe wáàsí kò sí wáàsí kan tó yẹ ní òṣìṣẹ́ àwọn owó kan tẹ́ wọn ò ní gbà àmọ́ gẹ́gẹ́ bí alága àgbà fún gbogbo zùmọ́tìlẹ̀ àdàbíyà
àfàwà sáàdì dín kùránì rẹ̀ ẹ̀dì dẹ́kọ̀ orí ẹ̀yìn alága gbogbo wáyé ẹ̀yẹ ẹ̀yìn Allahu akbar bàbá tó ní CMG ní teaching hospital wà lọ́rin o ẹ̀yìn ẹ̀tún ní Allahu akbar àwọn alága gbogbo àwa azumaratul adabiyya ìjọ bàbá wa alájà àgbà ní ìjọba wọn lápapọ̀ wa ìjókòó yìí wọlé ọlọ́run afọlẹ́bí Muhammad bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam afọlásẹ́kì náà tá a yẹrẹ adab bẹ́ẹ̀ àmín afọlásẹ́kì bẹ́ẹ̀ afọwọ́ amadu alaye ina àwọn tí wọn máa kọ lẹ́tì ẹ má bá wọn sàrò mọ́ ẹ má bá wọn àfa aláyé sọ̀rọ̀ mọ́ àfa àgbà níjòkó ni wọn àfa àgbà níjòkó ló wọn fẹ́ máa wo inú wọn yóò máa darí ìjòkó yìí pẹ̀lú làákàyè pẹ̀lú ìmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni ẹfọn láyè ẹsìn wọn sọ̀rọ̀. ìgbà sẹ́wọ̀n oníkókò president abawufi secretary ẹgbẹ́ ń bá sọ̀rọ̀ ẹ má gbé làákàyè rẹ̀ lẹ́ẹ̀kọ́ ẹni sọlọ lọ mo ní ká ọmọ gbẹ mo ti kúlẹ̀ fún yín mo bá o ẹni Allahu akbar bó bá kẹ́mi pẹ̀lú yín yàyàyàyà lójú ọlọ́run ò tó bẹ́ẹ̀ni ẹ̀sà ìgbà ìkúnlẹ̀ mi ní padà bẹ́ẹ̀ni ẹgbẹ́ ní sallallahu alaihi wasallam ló dìgbà náà sallallahu alaihi wasallam ìjókòó tẹ̀lé kátó bẹ̀rẹ̀ ìjókòó dòwó ni àdúgbò lọ́dọ̀ ọlọ́run àmọ́ ká má gbọ́ wọ́n là ìjọ la ìlú káwá tó yégi bẹ́ẹ̀ni kò ṣeé ṣe a sì kúlú wallahu mọ́kànlá dáadáa gbogbo ẹni ọba bá wá sí ọlọ́run mọ̀jẹ̀ ó tó sì mọ́ láyé rẹ̀. àmín ọlọ́jì lọ́tọ̀. gbogbo ẹni ọba bá wá sí dáadáa kọ́lá bàbá gbẹ̀yìnra ní ìmọ̀tò tó gbẹ̀yìnra lọ lé mọ́. àmín kúlú wallahu mọ́kànlá náà. àmín àfa àgbà tó lọ àlàájì àgbà alẹ̀. bẹ́ẹ̀ni aláàjì àgbà tó ní ìjókòó yìí aláàjì àgbà tó ní ẹ̀yẹ òní aláàjì àgbà ló lẹ̀ yìí òní àfa àgbà tó lọ aláàjì àgbà alẹ̀ àti gbogbo àwọn àfa àwọn àgbàlagbà ní ìdínú mọ́kànlá láti ẹ má pọ̀pọ̀ àìdọ́gbọ́n sínú nǹkan bẹ́ẹ̀ bisimilahi rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. الأمان في كل حاجة آمين كريتي أروم قدرها بالكرام فدائي بتاج الحبيب
زكريا تاجنا لمؤمن بحر العلم بين المهافل بتاج لدين الله يحياك الأنشي كذلك تاج العارفين المزمل كذاك بتاج العابدين أخلاؤه إمام لملوي صالح الدين كامل وسلم وهو مبتي لديننا ومنه فكيه كبلة للمسائل وبالعلم الفارد مربي كمالنا وجمعتنا زين لدين المفاضل كذاك بتاج الدين أوليك الذي حوى كل فن العلم للغير باطل كذلك مولانا شريف لديننا بشير الخلق فخر المنازل وموسى كليم الله المصلى الذي على بعلوم الدين من دون كاسل كذا عبد الأمان أول مرشد لأنصار الإسلام ملجأ آكل فوالله لا أنسى أخاك خيرنا كثير الفنون نجل الصلاة المكامل كثير الفنون نجل الصلاة المكامل أجلت أنسى قبلة للمعارف موارد في الإسلام حب المشاكل وما شيخنا قاموس في العلم آدم أموري ذو التأويل إمام خطيب مدير لمركز المفاضل مدير مركز الأجاج المفاضل والله إننا خليني صديقنا أملك المياه في أجاج المعادل أملك المياه في أجاج المعادل الله أكبر الله أكبر الله أكبر gbogbo wa ẹ̀sà ń gbórúkọ ọlọ́wọ́ wọ́n lá gbogbo àwọn àmì àbàbà wa gbárùgbọ́ máa wùlẹ̀ ẹ̀mà ìsúnmọ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà kí ẹ̀sùn mọ́kọ́ orí ẹlẹ́kùn tó ní tọ́lọ́hún afẹ́kásọ́ àsìkò náà lò àwọn bàbá balógun ni wọ́n ń bọ̀ àlífà ẹlẹ́kùn ẹ̀jẹ̀ wọ́n kí wọ́n àlífà wọ́n ti wọ́n ẹ̀kẹ́ wọ́n àlífà ọlọ́run afàlẹ́bí muhammad bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam àtẹ̀mí àti gbogbo jama tó yẹ kó yìí mọ̀jà sórí ibú mọ́ ìwọ náà ní wọn bá wọlé àdéhùn kó yìí àwọn àgbàlagbà tá a fẹ́ nù kàn yín àwọn ni wọ́n ní kúrú wọn láwọn tá a sọ mọ́gbẹ̀ kàn láwọn ìwọ ayọ̀ dẹ́ fún wọn abẹ́ yọ̀dá ládàtọ́ náà wọ́n bá kó fún wa lórí ẹ̀ àbọ̀bọ̀ wọn ti kọ́ fún wọn kọ́lọ̀ fún barika yẹn wọn àwa kọ́lọ̀ wà kẹ́ wọn kọ́lọ̀ wà wọlé àwọn ọlọ́dọ̀ náà ayé tiwa náà lọ́njọ́ tó wọ́n àti tí wọ́n ní àṣẹ gbogbo àwọn àyọ̀kù ní tí a jọ kéwú lọ́wọ́ àwọn lọ́jọ́ kó náà fífún kékeré ẹ̀jẹ̀ títìlà náà dọ́dọ̀ wọn gbogbo ẹ̀ lọ́wọ́ ní àṣà ní kọ́ lọ́dọ̀ wọn kíá ọ̀yà ìní wàásù kàdé ṣe wàásù mi lọ́rùn èyàn mọ̀ wá rẹ̀ ní president asasùrámì ẹ̀jẹ̀ kó rí ẹni Allahu Akbar ẹ̀ mọ̀ ti jòkó lẹ̀ Alhaji Suleiman Afọlábí tàjọ kéwú lọ́dọ̀ bàbá ìwà wà ní ẹkẹ́wú ilé oníwà pẹ̀lẹ́ làwọn ń gbé nígbà náà àwọn ló dúró àwọn ló dúró yìí àwọn àrẹ̀ lákọjọ́ dá ansar ọ̀sán ọ̀dọ́ rẹ̀ 1953 bẹ́ẹ̀ àwọn ẹ̀rí
ọlọ́run wa ní ẹgbẹ́ kò sí gbogbo ẹ̀yẹ́ dé lábẹ́ wọn ní gbogbo ẹ̀ wá wà báyìí ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́. ìwà bàbá wa ní ma ìwọ náà wọ́n máa lọ sí kárí bàbá wa tòní ọlọ́run ní jọ́dá mọ́ lọ́wọ́ ọlọ́pàá ti á ní fún àti gbogbo àwọn tó máa wọ́n lọ́jọ̀kọ́ ẹ̀jọ̀kọ́lẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀nà wájú àfáà ní kọ́ máa gbà sọ́wọ́ kó sì wọ́. bismillahir rahmanir rahim. ó ti kó kókó. أعوذ بالله من الشيطان الرجيم. bàbá ń pè ọmọ bismillahir rahmanir rahim. bàbá ń pè. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. aláàbò oníkókò wàláyé àfihàn ẹjọ́ mọ̀tàlọ́rọ̀ president oníkókò president yẹn máa bọ̀ ní wọ́n ní ká máa bọ̀ ní wọ́n lè kó ẹ̀rọ àwọn àwọn ilé ìwà lórí president yẹn jẹ́ àṣẹ wọ́n wá yóò fọ́lẹ̀ kó lọ́mọ kẹ́wọ́ ọ̀rọ̀ sùúrù wọ́n láàmì aláyé lọ́wọ́ tó kó ti jẹ́. ẹgbẹ́ kan tó lọ lọ́wọ́. وكلوا أكرمكم الله. èmi náà mọ dálẹ̀ aláṣọ olùkọ́kọ́ ń pè yín nìyí wọ́n yẹ máa bọ̀ kò fàlọ́ yín lẹ̀. فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما كنتم تعملون. أكرمكم الله. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. أعوذ بالله من الشيطان الرجيم. وستردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما كنتم تعملون. أكرمكم الله. gbogbo ṣègbè dáadáa gbogbo ẹ̀yin jàmá ẹ fọkànbalẹ̀ aláàbò ìjìnlẹ̀ akọ́lá wọn fẹ́ ká farabalẹ̀ ẹ dákun àáfàá tí ń sọ̀rọ̀ pẹ̀lú ògbó ọlọ́run lọ́nà ọ̀rọ̀ ẹni tí ọba ní eléyìí lọ́wọ́ kò sẹ́ni tí ò ní ní lọ́wọ́ náà wọ ọmọ akéwù gidi wọlé àti ẹ̀tọ́ náà ọmọ akéwù gidi tọ́pọ́tọ́ máa dàníyà gidi kò gbọ́dọ̀ mọ́ ní lọ́wọ́. abábà wúfi bisimilá nígbà tí eléyìí ti ṣẹlẹ̀ mo ti bẹ̀rẹ̀ àwòrán bàbá wa aláàbí àgbà tó wà ní òkúlẹ̀ wọ́n ní lónìí láṣẹ níjẹta wọ́n láṣẹ reception níyà yìí ibì kan wọ́n láṣẹ tẹ́lẹ̀ àwa ní kò jẹ́ bẹ́ẹ̀ ojú orí wọn ká ti sẹ́nu ìjọ wọn fún bàbá wa aláàbí àgbà ní mufti bàbá ò ṣe reception níta wọn níbi tá a ti wá sẹ́nu.
ọba Ìlọrin ọba Ìlọrin èyí táwọn agbẹ́júmọ̀ tí wọ́n jẹ lójú wa bàbá ọba tèmi Zulkarnain ìyẹn wọ́n fún wọn ní ọ̀pá àṣẹ tán ní stadium ọ̀tọ̀ lọ́wọ́ àṣẹ reception tiẹ̀ ní àyè dọ́kun ọba ti àná nígbà wọ́n fún ní ọ̀pọ̀ oyè tán ní stadium ọ̀tọ̀ lọ́wọ́ àṣẹ reception tiẹ̀ lọ́dọ̀ aláàjì àgbà ní. bẹ́ẹ̀ni lọ́dọ̀ South-Sudan. bẹ́ẹ̀ni. bàbá wa tòní náà ẹ̀rí pé ẹ̀ máa ṣe kàbúlí àti bàdí. nígbà táwọn fẹ́ ṣe reception tí wọ́n ní ìdúró kan bẹ tó wáyé ní dáadáa. bàbá wọn máa ń san lọ pé gbogbo báwo ẹ bá ti di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ọmọ wáyà yìí ó sì wọ́n wá dìsí. àwọn afẹ́kálàdà náà bàjẹ́ kò sí ní bàjẹ́. ọlọ́wọ́ bá a dúpẹ́ fún bàbá wa ká torí wọn jòkó lè. àwọn tá a jọ máa kẹ́wù àwa oníṣòro ọkọ̀ àwa wò ó fáyì orin tí ìyá kọ méjìdínlógún lò. alìhìjá wa máa wá ń jọ mí alimadi wa máa wá ń jọ mí alibisara máa wá lónìí àtàhání ni tẹ̀lé inú fáyì méjìdínlógún àtàhání tani àlítẹ̀ní èmi tí ma wá kéré jù náà ọmọ akéwù ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bí pé èmi ní kése wá sí ẹni ọ̀rọ̀ ṣe ń dún àyífọ̀ ọ̀rọ̀ lọ. bàbá wa tí ó di àlùmọ̀fítì lẹ́nìí ẹni Allahu Akbar adámọ̀gbà gbogbo ayé ni wọ́n gbé ọlọ́run alúgbọ́ bó ṣe kó o ṣe náà ló ṣe yìí. èjẹ yàn gbé mọ̀jẹ̀ ó dùn ọ́ bí mi ti tálíkà mọ́ ni mo ṣe mú lọ́wọ́ wá pẹ̀lú ògùn ọlọ́run jákà àwọn ọmọdé ọmọ rẹ ọba tí mo wí mo bá yà á ní tèmi láàrin ilé bàbá. gbogbo ẹ̀yà àfa àwọn ọmọọtọ ọ̀dájì lórí ọ̀yún àbọ̀bà wúfì akramakumullah. nígbà lọ́tọ́ náà wá gbé jáde قصيدة تانية قالها تلميذه عبد الرحيم أمين الله الأدبي الداعية لشيخ المفتي الجديد خضر صلاح الدين أبوكدي قدام الله حياته بدأ المفتي الجديد المعظم موالكم وعصري بعرض إلهي جعل الفريق أعظم وما وبي يا مربي خدرنا أيا بنا صلاح الدين شيخي مكرم مولاي موت جديد وفوقك مولاي موت جديد وفوقك أتاك الأولى من دون طلب تزاحم فوالله إني قد أبايع بيعة مولاي مفتي اليوم خضر المعظم لأنك شيخي منذ قد كنت في الصباح تعلمت منك العلم أنت بل أنت سلام أكرمكم الله لأنك شيخي منذ قد كنت في الصباح أعطتني الأسى تعلمت منك العلم منذ أن كنت منذ قد كنت في الصباح إذا مت وأنك تلسي بما سندا تعلمت منك العلم بل أنت سلم وواكب ولوي وهذا جزاء ما خدمت للوراء بنشر علوم الدين في الكون تقدم نورت بالقرآن بلدان الغرباء وبالأخص وهو أنت في المعلم ìwọ ọ̀wọ̀ lẹ lọ ìwọ ọ̀wọ̀ dé ìwọ kẹlẹ ní ọ̀wọ̀ ìwọ ọ̀wọ̀ نورت بالقرآن ìwọ
ọ̀wọ̀ ìjọ kan náà ló dé fún bàbá bàbá ní ìwọ ọ̀wọ̀ aráàfin mẹ́ta náà ni èwo ni kí n wá lọ sífù ìmọ̀ọ́mọ̀ ọ̀wọ̀ ìdè kárí ẹ sífù ìmọ̀ọ́mọ̀ ọ̀wọ̀ ni bàbá tó bí ilẹ̀ ọkùnrin ni àbọ̀dọ̀ sílẹ̀ wọ̀. ọ̀bìnrin kọ́rẹ́ ìbúlídà àlẹ́ ọ̀rọ̀ àwọn náà wàbílẹ̀ àkàṣe àǹtà fi àlìmọ̀ àìlè. فوالله رب العرش ما كان ضيئا لكل جميل خير أجرا لتعلموا ألا كتبا لا تعذب فيدة وهذا جزاء الصالحين لتفهموا ونشرت علم الدين شركا ومجربات ونشرت علم الدين شركا ومجربات بإرشاد مولانا كمال المقوم تعلمنا في كل يوم بلا مراء وهذا جزاء الخير يا قوم أكرام ألا إن هذا من كرامة شيخنا فريد الورى شيخ كمال مقدم مربي كمال الدين هذا صنيعه اللهم فرحم شورنا أنت أرحم اللهم فرحم شيخنا أنت أرحم هنيئا شديد الشيخ آدم خدرنا بفضل الله إنني قد أسلم وشكري إلى مولى أمير لورنا برهام ذو القرنين بحر مطمطم وشكري كبحر النيل وشكري كبحر النيل على ما تكنا من الخير لا ينسى مدى الدار فألمه خليفة شيخ الحق عالم جنتنا براهيم ذو القرنين قاضي شمشم فبشرى لك المولى خليفة شيخنا كمالي صفي الله أنت المكرم خليفة للأدب جميعا أبو الهدى وكنا على آثاركم نتقدم سلام على جيش الأدين سراجنا ولولا هداه ما تدينا أسلم سلام على خير الأنام محمد رسول جميع الخلق تر المعظم وشاعركم عبد الرحيم أميركم وسيدنا الأولى يا ربنا أنت أكدام وسيدنا الأولى يا ربنا أنت أكدام الله وفي أكرمكم بايكم والله إني قد أبايع بيعة لمولا يموت اليوم خبر المعظم لأنك شيخي منذ قد كنت في الشباب تعلمت منك العلم بل أنت سلم وهذا جزاء ما قدمت للورى بنشر علوم الدين في كون تقدم نورت بالقرآن بلدان الأولى وبالأخص الله أنت فيها المعلم فوالله رب العرش ما كان ضيئا لكل جميع الخلق أجرا لتعلموا وألفت كتبا لا تعذر فيدة
وهذا جزاء الصالحين لتفهموا ونشرت إلى الدين شركا ومجربا بإرشاد مولانا كمال المقوم بإرشاد مولانا كمال المقوم وعلمنا كل يوم بلا مراء وهذا جزاء الخير يا قوم أكرموا ألا إن هذا من كرامة شيخنا فريد الورى الشيخ كمال مقدم ربي أكرمكم الله مربي كمال الدين هذا صنيعه اللهم فرحا شيخنا أنت أرحم اللهم فرحا شيخنا أنت أرحم اللهم ارحم شيخنا اللهم فرحا شيخنا أنت أرحم اللهم فرحا شيخنا أنت أرحم omi ìdùnnú ọmọ ẹdún ìdùnnú ìrẹ́jẹ̀ lẹ́nu al-Mufti al-Jadid. Allahu Akbar. omi tẹ̀mí náà ń ṣe yìí ti dùnnú ni. Allahu Akbar. gbogbo àwọn ọmọ akẹ́wù tá a bá ṣerú eléyìí àìsàn ọmọ akẹ́wù tó dáa. Karamakumullah. àfa àgbà Sheikhina Tajul Adab. àwọn àyífa sẹ́wù Tajul Adab bàbá wa ẹ̀dínlẹ́ kọ́ rí bàbá tó kù fún wa ni. Allahu Akbar. ẹ jẹ́ kó lẹ̀ bàbá tó kù fún wa ní àyífa sẹ́wù Tajul Adab. wọ́n ní kí àwọn aláàjì ọ̀sẹ̀ kẹsàn-án bí ẹ máa wọlé ẹ máa bọ̀ lọ́dọ̀ àwọn àfa. ọdún náà wá ni wọ́n fi àfa sẹ́wù Tajul Adab nílé mọ́. Bẹ́ẹ̀ni. La ilaha illallah. àfa sẹ́wù Tajul Adab mọ̀káṣáfù ni wọ́n mọ̀káṣáfù. Afakumullah. máàmá náà ni àánú wọn pẹ̀lú ọlọ́run. máàmá mọ̀káṣáfù. Láìké. wattaqullaha wa yu'allimukumullah. Allahu Akbar. àfa jáde ńlẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ márààrún tí mo kà fún oúnjẹ òní ọ̀rẹ́ wọn márààrún. àfa kú ńlẹ̀ wọn gbúrò àfa mọ́ bàbá tó bí mi ń tẹ̀lé àfa kirifa òkìtì rúfa lábàtà. Bẹ́ẹ̀ni. ẹ gbọ́ tó òkìtì. Bẹ́ẹ̀ni. aṣọ mi mú mo máa sọ ohun púpọ̀. Dáadáa. ní àwọn ẹlẹgbẹ́ mi tí mo sọ. Bẹ́ẹ̀ni. a tó ojú ẹlẹ́ tó ní òtọ́ la. Lójúmọ́ là á bẹ̀ wá. bàbá wa Sheikh Tajul Adab ilé wọn ni wọ́n gbé. Bẹ́ẹ̀ni. ìyá tó bí ni wọ́n pé ìyá kẹ́yìn wọ́n sọ ẹ̀fọ́ ògùngùn fún mi mo fẹ́ jẹ ẹ̀fọ́ ògùngùn. Ọ̀mùnú ẹ̀gún náà pè lọ́gbọ̀gbọ̀. ẹ̀gún ni wọ́n pè lọ́gbọ̀gbọ̀. Wọ́tọ̀ bá ma. Ọ̀mùnú ẹ̀gún náà pè lọ́gbọ̀gbọ̀. àfa àwọn Sheikh Tajul Adab wọ́n kúrò láyé 1922 ọgọ́rin ọdún àti mẹ́fà lé. Bẹ́ẹ̀ni. alájà àgbà wa dé pẹ̀lú 1921 kálájà àgbà darí wọlé tí wọ́n darí gbogbo ìdárí tí wọ́n bá fà lọ alárùbá ní ìrúsọ maláìsí ẹni ìtumọ̀fẹ́ lọ gbọ́ ẹjọ́ jẹ́ alárùbá tí àfa àgbà Tajul Adab ṣe wá sí àti bàbá mi àtàfà àgbà. Bẹ́ẹ̀ni. àbámọ̀ wúvi. Akramakumullah. málànà ما لنا مولى سوى الله 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 ما لنا مولى سوى الله 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 ما لنا مولى سوى الله 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 ما لنا مولى سوى الله. àwọn ọmọ òbí fẹ́ ní ilẹ̀ bó ti wá. àkọsílẹ̀ mi ní program tó wà nílẹ̀ tọ́pọ̀ òfẹ́ báyìí lásìkò yẹn bí ìgbà tí yẹn ń bá àwọn bá tẹ̀ lókàtí làwọn kà kún bẹ́ẹ̀ ni kì í ṣe bá tẹ̀ lókàtí gbogbo ẹni tí wọ́n bí ọmọ bí a tún bọ̀ ó sì kẹ́ mi ní àyìnà wọ́n ti lẹ́yìn. من أين يبتلي
إلى أين ينتهي ومن فناء إلى وجود ومن وجود إلى فناء خرجت من ظلمة أخرى فما أمامي وما ورائي من أين وجودي ثم إلى أين ينتهي ومن فناء إلى وجود ومن وجود إلى فناء خرجت من ظلمة أخرى فما أمامي وما ورائي. alájàgbá ní ẹrù tí là làwọn olùwọ̀lú onídòyìn làwọn kọ́ dúró sí lẹ́gbẹ̀ẹ́ sẹ́po mágàjì bẹ́ẹ̀ mọ àwọn ẹlẹ́rìí àgùntàn wọn tún mẹ́ra wọn wálé ó sì fi tíra lérí àwọn ọdún ọmọ tí wàá ṣe wá sí ní fádà mi pẹ̀lú àfa àgbà wọn wá ń sọ pé má lànà má lànà mọ́lá síwáàlá. àfa àgbà wa wò láyé 1922 bàbá wa bẹ̀rẹ̀ iṣẹ́ àfa àgbà bàbá tó bí mi wọ́n wá wà nípò tó gbé àfa àgbà sí jìkà mo gbà fún àfa rẹ mo sì gbà fún wọn náà ní ìsẹ́wìsì ọdún tí mi kú láyé yìí. ما لنا مولى سوى الله. alájà bá ní ara àwọn ọmọ wa kéwù wọn là ní wádìí ọ̀rẹ́ ìwọ tá àfa rẹ tá àmọ́ àfa àtọkọ àfa rẹ ní kéwù àfa àtàjù làlábì ẹ lè pa àfa rẹ ní gbogbo bí àfa àṣẹ kálíwà sí ni mo mọ ilé múnà báwo ni ìjọ fún ẹgbẹ́ ń bẹ̀ lọ́bọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ní múnà báwo bí ọtí pé múnà báwo ni jẹ́ yúnà yẹ ṣe mú. àbábọ̀ wúni. Allah ma lana mawla siwa Allah. ṣé òbẹ́ bẹ́ẹ̀rẹ̀ nìkan lọ́wọ́ àgbà fọlá ń yẹ àgbà wọ́n gbà fún àfọ àgbà sí ìkànnì rẹ̀ lẹ́bi. wọn nìkan péré lọ́gbàjọ́ ni. amọ̀gbọ̀n kan torí alájẹ àgbà wọn là ní kéwú lọ́dọ̀ rẹ̀ àáfà rẹ̀ àmì ní ọkọ̀ ń kéwú. wọ́n wá lọ gbogbo àáfà àti ìrọ̀lẹ́ jẹ́ náà wọ́n wá lọ péjọ ní léèlì tí mo mọ bẹ̀ tí mo wọ bẹ̀. Allahu Akbar. bàbá tó bí àáfà àwọn apá ọ̀kẹ́ gíná ń bẹ́ náà wọ́n àáfà náà jẹ́ náà. bẹ́ẹ̀ni. wọ́n là ní lọ kí lẹ pè wá sí inú ilé yìí ẹ má lọ dọ kàmọ́rù lọ kéwú o kéwú àṣetánì ló gbódé àmọ́ àáfà rẹ̀ àmọ́ àáfà rẹ̀ bàbá tó bí apá ọ̀kagi bàbá àwọn apá ọ̀kagi wá ní èmi Salahuddin apá ọ̀kagi èmi ọ̀lọ́ọ̀dọ́ lọ́lọ́ kéwú. Allahu Akbar. Allahu Akbar. èmi ọ̀lọ́ọ̀dọ́ lọ́lọ́ kéwú ọmọ mi ò sì lọ́ọ̀dọ́ lọ́lọ́ kéwú. kẹ̀kẹ́ ya gbọ́. àfa àwọn apá ọ̀kagi tó bí bàbá ọwọ́ àwàdà alájí àgbà wa kéwú. bàbá wa alájí àgbèsì ní kẹ̀kẹ́ tó yẹn gbòòrò jọ náà. bẹ́ẹ̀ni. bàbá tó bí àfa wa yìí ní kẹ̀kẹ́. bẹ́ẹ̀ni. wọ́n wá pé bàbá wa tó jòkó lẹ̀ yìí. aliyahza omi ń dín amal. Allahu Akbar. bójú máa ń kọ́ ọ lọ léwà yìí. ẹ̀sán ò ní gbé. ẹ̀sán ò ní gbé. bàbá tó bí àfa wa yìí sì ní kẹ̀kẹ́ alájí àgbà sì fẹ́ lóde ìwọ Khalilu lọ́dọ̀ bàbá tó bí ọmọ ẹ̀yà wọn kẹ̀kẹ́ rẹ̀ kágun lóde kọ́lá ń pàtàkì àbúrò wọlé lónìí bí bàbá wà ẹnu ọ̀dọ́ bàbá pọ̀ kan di ẹni àgbà ká jẹ wá ìṣẹ̀lẹ̀ padà yí àgbàjọ wọn ẹni ẹgbẹ́ oúnjẹ wá ọmọ tí wọ́n rán ọ̀tẹ̀lé mi lónìí ẹni ó ní mi ni wọ́n rán wá gbà kan lọ́dọ̀ bàbá náà alájà bàbá ju kẹ̀kẹ́ bàbá tó bí wọ́n yìí ó gbọ́dọ̀ òde Kamal asáwọn olè ní ó gba kẹ̀kẹ́ bẹ́ẹ̀ni wọn lọ́dọ̀ ni. Allahu Akbar. wọn ò rí kẹ̀kẹ́ bàbá tó bí ọ̀wá yìí mọ́. dòní. alijazaahu min jinsil amal. alijazaahu min jinsil amal. àdìsí ànábì yìí bá. sallallahu alayhi wa sallam. ìdí yẹn bá ṣe irú ẹ̀ náà wọ́n ṣe fún wọn náà padà láyé. ọ̀sọ́gbọ́n ẹ̀ ni ọ̀sọ́gbọ́n ẹ̀. ń dọ́rọ̀ mi bó báyìí ọba kèfèrí
ọba kèfèrí ọwọ́ anímọ́lá lóbi ní aljaza'u min jinsil amal ọba kèfèrí nífà àfa yíṣá àṣírí ọba ń jùbá yìí lọ. yíṣá àti kọ́ni mo dájú kọ́ wọ́n yíṣá dáka tó ọmọ asáyìn ìwé tó kà torí mi ṣe ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù ni mí àbí ẹ̀fà wa ẹ̀yọ̀ bó ṣe ọlọ́run. Allahu akbar. Allahu akbar. ọlọ́run wọlé alẹ́bi lọ́dọ̀ ọlọ́run. ọba kèfèrí ó ní aljaza'u min jinsil amal. ẹgbẹ́ yẹn bá ṣe fọ́lọ́ òun bẹ́ẹ̀ náà lọ́wọ́ fi ṣẹ̀ṣẹ̀ padà. wọ́n lọ́mọ ọba náà wà ń lọ ọmọbìnrin kan tó yáàyè. ọwọ́ àpè àwọn aráàlú ẹ̀ pé ọwọ́ ẹ̀pẹ̀ ìyá arúgbó kan wá èkékún ìwúrọ̀ aláwọ̀ ó ní ìwọ ọ̀yá arúgbó yìí ẹ̀dàkọ̀ ilé ẹ̀tọ́ ọmọ mi ṣe sọ̀sọ̀ fún sáwọn obìnrin mọ̀ sọ́wọ́ ṣe fún yàn. bẹ́ẹ̀ni. ẹ wá fi ilé arúgbó yìí lọ́wọ́ ó mú ọmọ mi yí káàkiri gbogbo ìlú wa. yípo ẹni ọba sọ̀rọ̀ sí pé yé ọmọ lọ́yà yìí báyìí ẹ̀jẹ̀ ń gbó. ìyá arúgbó yìí wá di dòdò fún ọmọbìnrin ọba ọmọ káàkiri lórí pàkátà ọmọ adá gbogbo kódé nìkan sọ̀rọ̀ sọmọbìnrin yìí tó ń gbé. ọwọ́ kù díẹ̀ tí wọ́n wọlé ọba lẹ́nìkan wá yéè ọmọ ló yá ìwà ẹ̀yà ètò báyìí ọwọ́ súnmọ́ ọwọ́ kìsì kó tó wọlé ọba wa dé ìyá wa gbọ́dọ̀ ọba alọ adé o kí ni ẹ káàkiri pé làwọn ní ó síjú lẹ́kọ̀ọ́ mọ̀ fi nǹkan kan borí fún ọmọ orójú ẹ ẹnìkan sọ̀rọ̀ sí àmọ́ ńgbà tá a wọlé nìṣẹ́ ẹnìkan sọ̀rọ̀ sí ẹnìkan ó kìsì ẹ̀ súnmọ́ ọba ní alihamudulilayi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. níjọ́ tó ti ń bẹ láyé ìfọwọ́kọ obìnrin olóbìnrin rí àmúmọ kíìsì obìnrin kan lẹ́ẹ̀kan rí ẹ̀san rẹ̀ lọ́lọ́run gbà lára mi o. Allahu akbar. hasaduka yawma ma zarata fa innama idanu lifata yawma kama huwa da'inu. يدان الفتى يوما كما هو دائن. bàbá wa alájà pọ̀ kági wọ́n bá bàbá lọ ọ̀fà wọ́n bá bàbá lọ ìwọ́ wọ́n bá láyìnà láti wọ́ ni wọ́n ti lọ ọ̀wọ́. bẹ́ẹ̀ni. ẹ wá wo iye po táyé tó lọ gbé wọn sí kí o tó kú o. bẹ́ẹ̀ni. senior officer ni wọ́n fún ṣe hajj lọ́dún kẹrin. bẹ́ẹ̀ni. ńgbà tí wọ́n ti wà yìí àwọn ni president asaasu lami fọdún mẹ́tàlélọ́gbọ̀n. ọgbọ̀n ọdún àti mẹ́ta. bí a bá ní bàbá ẹjẹ wọn dìbò kí wọn tó fẹ́ lómi bàbá ọmọ sí lọ àbí wọn ní ọmọ sí mọ́tò fún wọn gbà wọn ní ọmọ sí lọ nígbà tí wọn ò ti pé ọmọ sí mọ́tò òpó òṣìṣẹ́ wọn tó bá àmọ́ àtúnyẹ kálọ́ lọ ẹrú àwọn náà wọ́n ti wọlé. bàbá nígbà wọn ò ti pé òfin ilẹ̀ wọn máa bá lọ. ìwà rẹ kẹwọn lọ́rùn. jazauka yawma hasaduka yawma ma zarata fa innama idanu lifata yawma kama huwa da'inu. idanu lifata yawma kama huwa da'inu. bàbá wa kúrọ́ndà ẹ̀dìrẹ́ bí tí gbòòrùn ẹ̀dìrẹ́ bí wọ́n ti dàgbà yín náà wọ́n fi wá lé kéwú. a sì jọ wọ káfíńtà gbogbo tá a yíwọ ẹ̀rọ ìjẹ náà ni a jọ pèsè ní ẹjọ kólẹ̀ àgbàdé. wọ́n sì ní owó buhaya. gbà náà. bìsínà kí ni yẹn gbà bìsínì. bìsínà ni. hasaduka yawma ma zarata fa innama idanu lifata yawma kama huwa da'inu. idanu lifata yawma kama huwa da'inu. alájà ìsọ ní kòkò òwúdà àdìsá sẹ́wù ní ìgbésí wọn ni òun ni president yìí second vice president. àmọ́ níjọ́ náà tí wọ́n lè ké ọ̀gbọ́n ìjòkólẹ̀ yín pàṣẹ bíi ẹgbẹ́ ẹ̀gbọ́n rẹ̀ nù wọ́n ti gbà padà nísìnyí àmọ́ president ní ọ̀sà ó lè pàṣẹ pé wọ́n sì lọ ọ̀dálẹ̀ lọ́lọ́ dákúgbẹ́jẹ lọ ọ̀dálẹ̀ bọ́sẹ̀ ìgbéyàwó mi dàgbọ́ ilé èrè ní ìlú òun gbé lọ́dọ̀ wọlé ilé òkú lẹ́gbẹ̀ẹ́ ilé òkú ní ilé olóòrè lẹ́gbẹ̀ẹ́ ilé òkú ní níbi tó ń gbèrú àjọ ń pàdé ilé kéwú abdulrahim ilé kánò tí ọmọ àfa yorùbá ń kún òtú òun gbélé ìgbòho àti sàbùtíyù
àwọn bàbá wa ìjọ náà bá a bá síwọ́ ilé kéwìjẹ́ èdè ìjẹun bá a ṣe bí nǹkan ṣe bọ́lẹ̀ lọ́wọ́ wọn tá a tó jẹ lámà wa. bẹ́ẹ̀ni. ńgbà bá a ti ń bá a bọ̀rùn èmi ni bàbá wa fi ti gbogbo tíra tí ń bá ń dé fún ilẹ̀ lárúbáwá wọ́n sì pè sàkáǹtì gbogbo ọmọ ilé kéwì ní ìtẹ́ọ̀bà kiri tíra yóò kiri tíra yóò tó dájú sọ́dọ̀ mi àjíà ni èmi mú tíra fún kálukú inú owó bàbá náà láti mú oúnjẹ ṣé wọ́n yọ wọn ní ẹlẹ́ka lóde wọn ní kíní o àmújẹ́rẹ̀ kò sí ní ẹ̀kọ́sẹ́ ẹlẹtíríkì kò sí. àrùn gáàsì láìtì láàrùn. gáàsì láìtì ni. ọ̀yà ara ni òṣèré náà. àwọn ẹ̀ṣọ́ àbíyá gbígbẹ́ Rasulillah wa Musa kàdà Isa. nígbà náà ọ̀rọ̀ tó wáyé bàbá ní kí bàbá wọ àfàwọn oníkíjì pa kó máa jẹ́ ẹ̀dẹ̀ ọmọ àlà bàbá nìkan ní san sálárì wa wọ́n ń san pọ̀ méjì àbọ̀ fáfún kíjì pa bàbá ń san pé nǹkan sílẹ̀ márùn fún bàbá yìí wọ́n ń san sílẹ̀ mẹ́wàá fẹ́mi nítorí ilé ní nǹkan tó ń jẹun bàbá èyí tó wọ́n fẹ́ nìkan sílẹ̀ méjì àbọ̀ tèmi kù 7 àwa ni mọ̀álì mú lé kéwú èyí sọmọ bẹ́ẹ̀ ẹ̀rọ bá fẹ́ gbọ́ yòókù yóò wà ní mi lé owó bàbá ni gbogbo wa fi ń jẹun mọ̀álì mọ̀lá yìí wọ́n ti gbẹ̀mí ọ̀tọ́ ń jẹ́ náà èyí tí wọ́n tún gbẹ̀mí kó ní pé ọmọ arọ́ wà sí ẹni tó gbà mí kó gbà mọ́ mi má gbà mí kó ìwọ ọmọ arọ́ wà sí ọlọ́wọ́ àwọn adúpẹ́ lẹ́nu alìjẹsà ẹni tí bàbá ṣe tọ́lọ̀ ẹ̀yin ansar sulam a gbọ́dọ̀ mú jẹ kò sì wá ká mú jẹ à ń fẹ́ lẹ́nu ká dúpẹ́ fọlọ́ nǹkan pọ̀ ìdúpẹ́ náà inú gbogbo wa wá fún gbogbo àwọn tá a wá ìlú Ọ̀wọ̀ ni bàbá gbé fún ọdún 35 years ọgbọ̀n àti márùn. bàbá tó kọ́lé bẹ̀ wọ́n fẹ́ yàwó náà wọ́n bí mọ́ bẹ̀ gbogbo ọmọ tí wọ́n gbogbo ọdún yìí kó ọwọ́ bàbá wọn bí wọn sí àmọ́ wọn là fún àgbà ní gbogbo Ondo state lé bàbá tó lọ ní kó produce wọn náà ni ẹ̀yin tẹ́ wá látọ̀wọ̀ ẹ̀ mú kíní kàwá pẹ́ẹ́bù sàdúrà lónìí ẹ fún mi mo fẹ́ papọ̀ kékeré gbogbo láti ṣẹ́jú márùn péré ẹ̀rọ bá fẹ́ bẹ̀ kankan tán ọ̀sẹ̀ wọn bí omi ẹ̀rọ bó ṣe ọlọ́run ṣe rí àmọ́dà àlàyé àbúrò rábì àmọ́lì tó ní Ìbàdàn ní máa fún owó tí ra àmọ́. tí ra ti kárí yín owó ẹ̀rí ọwọ́ mi yìí gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wá láti Ìbàdàn láti Ọ̀wọ̀ 10,000 naira. ẹgbẹ̀rún mẹ́wàá ọyà ẹlòmíì látọ̀wọ̀ àbá àmúdá bá mi àbá àmúdá yìí mọ́jú ìròyìn ṣe lọ́wọ́ yìí gbèmí ìjọba nígbẹ̀tí mo ti lọ́ mọ́ wálé kí ni ìrọ̀sí lọ́wọ́ rẹ̀ àmọ́ mi náà. aláàjì ń bà pẹ̀lú àṣẹ bàbá ẹ̀mọ̀ wa ẹlẹ́kùn. ẹ̀yin akọ̀wé. ọ̀ya ẹ̀yin akọ̀wé ẹ̀ ń kọ́ àwọn ilé ẹ̀kẹ́ ńlá kan wọ̀ ọ̀ya. bàbá olókè sunanu lẹ́gbẹ̀ẹ́. bàbá wa aláàjì Ibrahim Adébáyọ̀. ẹnjìnà Kọ́lá 2,500. ọ̀ya ẹ máa bá kọ́lẹ̀ o gbogbo ẹ̀ lọ́bọ̀ fẹ́ dẹ́ tiẹ̀ ìṣẹ́jú márùn kọ́lẹ̀ ni mo fún yìí. bàbá olókè suna. bàbá wa aláàjì Ibrahim Adébáyọ̀. àpò méjì àbọ̀ 500 àpò méjì àbọ̀. aláàjì oyin Maloko. bẹ́ẹ̀ni. aláàjì Ibrahim erin Maloko 10,000 naira. 10,000 naira ìgbọ̀nrún mẹ́wàá. dúró ni aláàjì Ibrahim Abdulhamid. ìgbà tí ẹ bá fún wa tí wọ́n bá sọ̀rọ̀ tán àdúrà tó padà sọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n ti ń bá a ṣe wáàsí tí a ṣe àdúrà parí pẹ̀lú ògùntàn náà.
àwọn bàbá mufti tòní wọn ní kákàrà sàlátù fún àná Muhammad. ẹ má wọ ẹgbẹ́ sùn alẹ́ ní ká máa gbọ́n tí wọ́n wí. àdúgbò Ọlọ́run pé àwọn abúlé mi ọjọ́ òní sì jẹ́ ọjọ́ kínní ọjọ́ Jímọ̀. ọjọ́ Jímọ̀ ọjọ́ náà jọjọ́ tó lálùbáríkà kálukú sì wá gbọ́ ìtàn gbígbésí ayé rẹ̀ ti rí tó fi wá dàbò ti dà lónìí adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run Al-Qur'ani ò ní bẹ́ẹ̀ bí ọba pìtàn yóò pìtàn tó ṣẹlẹ̀ nígbà tí ń le àwa pìtàn tó ṣẹlẹ̀ nígbà tí nǹkan náà doyin màmá tán gbogbo èyí tẹ́ wà ń bí pátá ẹ jẹ́ ká mú àmánà dání kò sí nǹkan kan tó tó àmánà àti báwo ló ti ṣe dà láyé Ọlọ́run kan wá fi lè ṣe sábàbí rere fún wa kọ́kẹ́ àwọn tí wọ́n tọ́ wa kọ́kọ́ àwọn tí wọ́n bí wa kọ́kẹ́ àwọn tí wọ́n nà wá lẹ́kọ̀ọ́ kó ṣe ríire fún wa barka wala Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. As-salatu ala nabil karim gbogbo àwọn tá a ní òní nílé ìwò yìí ọlọ́run wọlé ànábì Muhammad tẹ́gbẹ́ máyà ń tẹ́kọ̀ anil hawa ntọ́lọ́mbá ní ọ̀sẹ̀ ní sọ ànábì ní khairul a'mali khawatimuha ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ dàbí nǹkan ìbẹ̀rẹ̀ nǹkan àárín rẹ̀ ìbí ó dé parí nǹkan ni iná lórí rẹ̀ kó làbí máa ń da fún yẹn má jọ ọjọ́ yín lójú ó lè má da fún kánmúkán yìí ọ̀rọ̀ méjì orí bẹ́ẹ̀ fún wa gbogbo ẹni tí máa ń dáa fún ẹ má ti ìfọlá rẹ̀ tọrọ ẹ máa bá bẹ lọ́wọ́ àti bọ̀tán dáadáa ni ó lè má tán sórí bẹ́ẹ̀ ìdúró tẹ pọ́n ọlọ́run lé ó dùn máwọn àgbàlagbà púpọ̀ ó wá ní àkè fatia náà tá a sì ké kálukú àwọn àdá ní ìyẹn tó bá fẹ́ sí gbogbo tó ti dá náà rẹ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé ọba yẹ mọ́ inú àwọn bàbá wa àgbà ó lù púpọ̀ àmọ́ mo bẹ lọ́wọ́ kọ́wọ́ mọ́jọ́ rẹ gbogbo wa ntí mo kọ́ wá pọ̀ ìtọ̀lọ́ làwọn tí ń ṣe wá sí ṣe pé àwa máa ń wọ̀ràn wá sí ni ǹjẹ́ mẹ́jọ bàbá wa alájí àgbà wọn àfa àtọkọ wọn ni la gbọ́ bí wọ́n ṣe ń lo ayé bọ̀ yìí báwo ni bàbá ṣe wá lo ayé tiwọn tó fi wá lọ yẹ sí báyìí tí bàbá wa pòdúsì gbogbo àwọn àfa ńláńlá báyìí ọlọ́wọ́ bá wa kẹ́ bàbá o gbogbo ẹ̀yin tí a wá dúró dì sí tẹ́ ẹ̀dájọ́ kó irú ọlọ́wọ́ ní dọ̀rọ̀ kí náà rú dẹ́kun ọlọ́mọdé ọ̀rọ̀ ti jẹ̀mọ́ yìí náà dàrú ẹ̀yin tí a wá látọ̀wọ̀ nígbà tẹ́ ẹ bá padà sọ̀hún ẹ lọ bá dùnú lé ni èyí ní èyí tẹ́ ẹ fi rú rẹ̀ kalẹ̀ lọ́hùn ẹ lọ débà lọ́hùn àlùbáríkọ̀ náà èyí tó sì wà lọ́wọ́ tẹ́lẹ̀ lọ́hùn níjọ́ bàjẹ́ gbogbo àwọn arúgbó nílé apá ọ̀kági gbogbo àdúgbò wa lókè ládẹ́ta àní náà kọ́lá ìmáàmù wa olóògùn náà gbogbo wọn níbẹ̀ ní ìyàfa àmín ọlọ́wọ́ àṣàláàtì ẹ̀fọ́rabalẹ̀ kí ló fẹ́ máa gbà nísìn yóò máa dárò yìí ó lè bẹ wá sí pé gbọ́n yìí kan gbogbo tí ìlàtí mẹ́rin kò sí ìtẹ̀ ní rígbà lọ́lọ́ ni èmi ní gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi wò ó abúlàmí dàbọ̀ ló ń jẹ́ bọ́ ọba pé kíní kan bẹ̀rù tó dájà lẹ̀ ilé mi ni wọ́n ti máa wá gbà ọgbọ́n ṣé ìgbà rírà àkọ́wá ni ṣé Abdulaziz láhùlà dọ́kítọ̀ mọ̀bọ̀nì wá kí bàbá olóyè mọ́sálásí àfáàgbà ni olóhùn yóò sórí rẹ ní àyín olóyè mọ́sálásí àfáàṣẹ òtájìlá àgábì ni máa bọ̀ wá rẹ́gísítà dọ́kítọ̀ ẹlẹ́kọ̀ àṣàláàtì ni mọ́jọ́ pé mẹ́wàá ni dájúkọ gábàsì mẹ́wàá dájúkọ gábàsì mẹ́wàá ni ẹjẹ́ àpapọ̀ sí
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Alhaji Suwaibu Abdulrahim àtàbújá ló ti wọ́pẹ́ àjọjọ yìí ni sàkásàdù àtàbújá ló ti wá gbogbo Alhaji ẹ̀yìn akọ́lá ọlọ́wọ́ wọlé àfàtẹ méjìlá ké ẹ mọ̀tẹ̀ kọjú sí yìí gọ́bàsì náà ni àwọn bàbá wa àwọn wọlé yìí ọlọ́run lágbàjì nílò bẹ́ẹ̀ bí bá ní ma ṣàdúrà ń wulẹ̀ mọ́ dààmú ni kálukọ́ dàníyà ètí kálukú bá fẹ́ àwọn akẹ́fàtà méjì ìlú àdúgbò àgbàjì onídàrú láyéláyé àwọn wọlé yìí ọlọ́run àtọkùnrin àtobìnrin ní ké bẹ́ẹ̀ lẹ́yìn àníyàn yìí ọlọ́run rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ọlọ́run mọ́sá bákàlùkù sọ ìtàn náà ǹjẹ́ ọjọ́mọjọ́ ni àwọn àmọ́ túmọ̀ rẹ̀ lórí kọ̀ọ̀kan wípé ntọ́jáde alájà bẹ́ẹ̀ ni kò gbówó kan kalẹ̀ àmọ́ tó gbé kalẹ̀ ní ntẹ́ kí àfa rẹ̀ ní mo sì mú bá yá pẹ̀lú àfa mi mo wá gbé Kùránì lé wọn lọ́wọ́ ọlọ́run ní jẹ́ sí àfa mi láyéláyé kò ní jẹ́ sí wọ̀wù lọ́dọ̀ wọn gbogbo àwọn àfa mi alájà àgbà tòní àti gbogbo tí bàbá fi ilẹ̀ ọlọ́run mo jẹ́ sí wọ̀wù lọ́dọ̀ yín o mo jẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ mo jẹ́ bínú sí mi o ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run mo dání ẹnu ṣàánú mi mo jà padà sí wọ́kàgùn ọ̀rọ̀ mi o rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar gbogbo tí kálukú yín tọrọ ń dáadáa ni ọlọ́run sì wẹ̀ fẹ́ mi náà gbogbo tẹ́ fẹ́ lábúrú tẹ́ sọ fọlọ́run ni ọlọ́run lọ́kùn èmi náà fẹ́ àníyàn tèmi náà nù mo lè má nílẹ̀ àká ìtọrọ àmọ́gbò ọlọ́run mọ́sàkẹ́lẹ́ ti mísánà ọlọ́run kọ́ kẹ́ wọn dúró kàábà ó ní gbà tí mo dúró kàábà mo á rí ẹ̀yìn ọ̀pẹ lórí kàábà mo á ní gbogbo tábìlì ẹ̀yìn ń tọrọ ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ mi náà mo ní mo ti bọ̀ ya wí mọ́ ní tí ó sì fẹ́ nílẹ̀ mi náà fẹ́ ọlọ́run gbogbo dá ń tọrọ ń dáadáa fúnra yín èmi náà ń fẹ́ bí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi gbogbo èyí tí ẹ̀fẹ́ láburú lèmi náà fẹ́ ọlọ́run mọ̀ ṣe fún mi ọ̀rọ̀ àpapọ̀ kiri fáti àtàwà ké fáti àtàké fáti alúbáríkà ni fáti alúbáríkà ìyàlọ́jà àwọn àfáà lókè ìmọ̀lẹ́ ni wọ́n ké nígbà wọn sọ wọ́n mọ́lẹ̀ ń di ìgbẹ̀dú lóde ọba wọn ò jẹun fúnjẹ́ mẹ́ta ẹni tí wọ́n fi wàrà sí wọn lẹ́nu wọ́n ti jẹ́ èmi ń jẹ́ Ṣòyébù àmọ́ ọmọ ọba ni mímí kí òun ni Ṣòyébù bá wàhálà ọmọ ọba ni àmọ́ kì í pèrè ní prince tí kú láyé tó fi dépò òun lọ́wọ́ fáwọn àfáà ní wàrà mu làwọn àfáà wa ní Fatiha alùbáríkà wọn ò kó àwọn àfáà àtàfin jẹ́ náà àwọn àfáà tòkè ìmọ̀lẹ́ wọn kó ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ ẹ̀ máa gbogbo ẹ̀ aláìyá ẹ̀dẹ́kun ọlọ́wọ́ afànẹ́bí Muhammad bíọ́ ìlú ní ìtọ́ nígbà ìjọba mi jẹ́ wálé yẹn o Fatiha alubarika alihamudu lillahi rabbil alamin wani arahimi maliki yaumidini إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين فاتحة البركة الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Fatiha kejì ní gbẹ̀du igi mẹ́rin tí wọ́n rí sóde ọba oníjẹ́ gbẹ̀du ni wọ́n ti dágbárí dínú Fatiha tí wọ́n ṣe ń di gbẹ̀du
náà fi pé nígbẹ̀dú tí wọ́n ṣe ń di ìgbẹ̀dú wọ́n wá ké fún báwà tí wọ́n ké fún ntáwọn afọwọkẹ mọlẹ bẹ̀rẹ̀ fún yìí sẹgbẹ ní yóò sì máa ṣe jẹjẹ kíámà ni alfa dr abdulaziz sẹyìn bilala ọmọ ilá haúlà ó ní 5,000 yìí àdúrà ẹgbẹ̀rún márùn bàbá tá a wá báyọ̀ àfa gbogbo wa 5,000 naira ẹ̀kọ́ lẹ̀ sheikh abdulaziz dr sheikh kilo misbahudeen abikini òṣùpá akíla fún ṣe ó nípo òṣùpá àdínì náà ní mọ́sálásí àfáàgbà àwọn aṣèyàwó ń jẹ́ méje nìyí ló ń ṣe aláwọ̀ agbójúlógún ọlọ́run mọ̀jẹ̀ ń dáná kí n lè òde kan kí n lè wọ́n lápò kò sí kì í sábà wáyé èyí ní akọ́lá ní ìbádá sí lọ́rùn tẹ́lẹ̀ ọlọ́run yáfìdì ló ṣe gbogbo jẹmọ àtọwọ́ láti èkó bá a ti sọ ọba ọ̀rọ̀ wọ nìyẹn délé dáadáa sì lọ délé bá dùn ní ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta ṣe àmì alájà nàbí àpẹẹrẹ gbajúmọ̀ ló àmì nílò ọlẹ̀mọ́láyéláyé ọmọ nájà dùnú ni ó kọsẹ̀ láti mẹ́wàá ń gbẹ̀yìn o ẹ̀ka tó dìde o Allahumma salli ala sayyidi nígbà tó wà pé tèmi ọ̀sẹ̀ yóò ṣe pẹ̀lú ògbó ọlọ́run Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم يا وكاس الله بيجي بالله لا تسوى سنو آمين آمين قولين تو في الجرو وهو مبتي لديننا ولي فكي قبلة للمسائل bàbá wa lágége wọ́n ní bàbá wa ké ìlà àkọ́kọ́ mufti. Allahu akbar. tí ma àfa àtàjùlẹ̀ alábì jẹ lọ́wọ́ ara wọn àwọn ní alimufti awwal gbogbo àwa nàkábàlà ní tirẹ̀ lọ́wọ́ báwo àfa àbúrò wúvi. وسلمان عاكي وهو مفتي لديننا ولي فكي قبلة للمسائل وبالعلم الفارد المربي كمالنا وجمعتنا زين لدين المفاد كذاك بتاج الدين أنيك الذي هوى كل فن العلم من غير باطل. وسيم كلام أدبي أتمركزي. الله أكبر. gbogbo ẹnu mo fi wí àfa mi sọ fún mi ti mbẹ́mbẹ́ pé kò sí kankan gbọ́dọ̀ kan ní mbẹ́mbẹ́ èmi nìkan la àfa mi ti sọ fún. كذلك مولانا شريف لديننا بشير الخلق فخر المنازل. تقوى àfa yìí dúró قد يفسد النمام في ساعة ما لا يفسد السير في سنة. أكرمكم الله. قد يفسد النمام في ساعة ما لا يفسد السحر في سنة. الله أكبر. انت بلاني أدبيا أتمركز kò sí kíní kankan bákan náà ni wa ẹ̀jẹ̀ kan náà ni wa omi kan náà la mu bí ọba rí bẹ́ẹ̀ bàbá wa khalifa mi ebi markazi wọn ti bẹ̀rẹ̀ kéwù kadi yufsidu namamu fi sa'atin ma la yufsidu sihiru fi sana. Allahu akbar.
gbogbo èyí tẹ̀ ń bẹ́ mi kò sẹ́ni ọmọ nù yín kò sẹ́ni ọmọ tó ṣẹlẹ̀ ń àbábẹ̀rẹ̀ mi mọ̀. ọ̀wákùnwọ̀lá. kazalika. ọmọ yẹn kan náà ni wa. maulana sharifi lidinina bashirul khaliki fakharul manazil. àfọ àwọn ọlọ́gẹ́gẹ́ ńlọgbà alájà gbàálẹ̀ ní 1953 lọ́wọ́ ọkọ̀ àbùkù oníkan. akramakumullah. àfọ àwọn ọlọ́gẹ́gẹ́ ìlú dùtì alájà gbẹgbẹ kẹkọọ ní sí ọ kò sí ọmọ akẹ́wù kanjọ́ náà. allahu akbar. yufsidu namamu fi sa'atin ma la yufsidu sihiru fi sana. ẹ máa dáná oògùn njọ́ mi fọ́dún kan tí ò ní sẹ́ òfófó sì yóò dìde lóru mọ́júmọ́ yóò sì sẹ́. allahu akbar. bẹ́ẹ̀ bá wọ. wa musa kalimillahi alufala alladhi ala bi ulumi dini min duni kasili. ọmọ yìí tẹ́jú kọ́lẹ̀ yìí tani kì í rí mi lẹ́yìn tani ìwà àgbà mímọ̀ lẹ́yìn tani ìsúnmọ́ yìí. كذاب الرحمن أول مرشد لأنصار للإسلام ملجأ آكل ilé tani ìwọ́nú yìí. فوالله لا أنسى أقاك خدرنا كثير الفنون نجل الصلاح المكامل. إن شاء الله ọlọ́dún fún wa. أجل لست أنسى كبلة للمعارف المورخ في الإسلام حل المشاكل وذا شيخنا قاموس في العلم آدم لي ألوري ذو التأليف مرد البواتل إمامني خطيب المسجد المتفنن مدير لمركز لأجيج المفاضل مدير لمركز لأجيج والله لا أنسى حميمي صديقنا أبا الكلم يا في عقود المؤادل أبا الكلم يا في عقود المؤادل بموتك يا حياة دفن الكلم جرأتك بموتك يا حياة دفن الكريم جرأة. يا مرتضى أن ألف مرحبا. wọ́n ní ẹjọ́ kólẹ̀. olórí Ibrahimi. akẹ́rẹ́mọ́. gbogbo tí ma yàrá yàyà ní ma ní. فوالله لن أنسى حميمي صديقنا أبا الكلم يا في عقود المؤادل أبا الكلم يا في عقود المؤادل. àbábà wúfì. أكرمكم الله. ọjọ́ ló dùn fún wa. àmín. wọ́n ní ti dùn fún wa. bí n bá ní máa pín ilé ìrọ́wọ́ nísìnyí kò ní tán. gbogbo ẹni tó bá ń jẹ́ máa kéwú. marikazi àáfà wa lẹ́ ṣe. bàbá wa abdulrahman salahudeen ọlọ́run kọ́kẹ́ yẹ̀yẹ́ mursala onígbà alamisi la wàá fọṣọ mísánà owó dọ́là ni ó sì fún wa sadirudeen níbi ọ̀bákú wakili mùsùlùmí àwọn tó kọjá alifọ́jùlá awal fún marikas àwa la wàá fọṣọ mísánà nígbà alamisi la wàá fọ owó dọ́là ni ó sì fún wa tá a fi rọ̀ṣẹ́ tá ló sọ pé kankan bẹ̀rẹ̀ àná àdàbí àtìmọ́ kò sí ẹnna ọba wíbẹ kórè Ibrahim ntí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kékeré ní báyìí ni kálí yòfisidu nàmámu fi sàáàtì máa la yòfisidu sihir fi sànà. akumala. sí ọmọ akéwù kan tó dúró tí aláàjì àgbà tó bàbá alẹ́gẹ́gẹ́. ní ká ṣe wàláfì ní ká sàánú pé bàbá yìí nǹkan kan ò ní sí ọ nǹkan kan ò ní sí ọ kàmáàlì dì. bàbá wa alẹ́gẹ́gẹ́ lọ́fọ̀ọ́ sọ yẹ̀ yìí o gbogbo ilẹ̀ sì ní wàláfì lọ́wọ́. bàbá wa kọ́ kági bàbá wa kọ́ kági kí ló ti wí pa wọ́n rí. فوالله لا أنسى أقاك خدرنا كثير الفنون نجل الصلاح المكامل. نعم هنيئا أكرمكم الله. àní bá wí ẹnì kan náà
هنيئا بدلي مفتي جديد أكرمكم الله. pẹ̀lú ọkọ̀ àfa wa Dr. Muhammad mo gbé sápò dọ̀la. ما شاء الله. gbogbo ẹni tí ọba fẹ́ mímọ̀ tí ń bá wá mímọ̀ Shehu Tajul Adam mukashafu ni Shehu Tajul Adam mukashafu ni wọn àfa wa lágége pé wọn ó ní mukashafu ni wọn. ọ̀tá tí baba wa lájàgbẹ́ kọ́ níláyé ni pé àní lọ́dọ̀ Kamaru lọ kéwu àfa rẹ̀ tọkọ ń kéwu àmọ́ àfa rẹ̀ àmọ́ àfa tọkọ Kamaru ń kéwu èmi ò ní lọ kéwu o baba tó bí baba wa bùfítí lè ní ó lè mi ọ lọ o kó lọ ọmọ mi ọ lọ. أكبر. ababra wubi kọ́pì gbogbo ọ̀rọ̀ nínú ní kọ́pì inshallah ọ̀la ọjọ́ àdúró fún mi ilé ìsàlẹ̀ tẹ̀mí tí kéwù ni ẹsẹ̀ lèmi ní wàhálà tí mo sì gbà bàbá fi mí sọ́lé mọ̀ sí gbà ìmọ̀ wa sọ́gbà tí bàbá wa lágége bàbá wa lọ́wọ́ òde kàfítàní wọ́n wọ̀ mọ́tò fìyàtì wọ́n gbé wá látọ̀wọ̀ àwọn náà wọ́n sì wà nkankan wọn alayhi sallahu bi káfíń abdá ni wọ́n kọ sára mọ́tò náà ìmọ̀ wọ̀ wọ̀ ndílé mo sí ní ọ̀rọ̀ ńlẹ̀ kéwù so kàfítàní ni wọ́n wọ̀ alayhi sallahu bi káfíń abdá ní bẹ̀rẹ̀ lára mọ́tò wọn àwọn ni wọ́n ibi tá a ti kéwù ni àfọ ọlọ́pàá ẹ̀wà ọmọ akẹ́wọ́ àgbà ni bàbá wa Bashiru ilé kùsì ilé yín fọlájà àgbà ìmáàmù àwọn sọ́jà ọlọ́wọ́ bàbá wa apá ọ̀kági alijazau min jinsil amal alijazau ẹ̀ bá ń wí bẹ́ẹ̀ wá yìí. الجزاء من